gbogbo tí àwọn sàlàfíà ń ṣe ìdíyàwó rẹ̀ gbogbo èèyàn nílẹ̀ Yorùbá náà ti mọ̀ yí pé ń táwọn eléyìí ó jẹ ni wọ́n ń wá kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí ń wá tí ó jẹ káàkiri wọ́n ti ń padà ń pàdé tí ó jẹ wọn. Fídíò kékeré kan mo fẹ́ sáré play fún wa. Èrè fídíò ni òun ni mo wá fẹ́ sọ̀rọ̀ lé lérí ọ̀rọ̀ náà tún wá ní pẹ́ àmọ́ kí n tó máa lọ ẹ dákun ẹ kọ́ wo fídíò yìí torí tọ́lọ́run bisimilá. ẹ dákun ẹ wo fídíò yìí o. Mufti wa nílọrin lẹ́ ń wò yìí o. Mufti wa nílọrin ilẹ̀ ń wò yìí. Ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ lẹ́ni tí ń bọ̀ lẹ́yìn mufti o. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun ló wọ àlìkínbà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mufti o. Wàláì irọ́ parọ́ fún kò ní dáa fún irọ́ láéláé mo fi ọlọ́ọ̀sẹ̀ rí. Inú pálásì bàbá wọn bá lọrin ẹni wá wọlé sí mufti wa lọrin ló kúnlẹ̀ yìí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló kúnlẹ̀ o ìkúnlẹ̀ o gbọ́dọ̀ má pé mẹ́ta wọn bí ayé rẹ̀ rẹ̀ ó di méjì kò gbọ́dọ̀ má pé mẹ́ta wọn bí ìgbésí ayé rẹ̀ rẹ̀ nílé alimi wọn bí ètò òun rẹ̀ sẹ́rí tó o bá pera rẹ̀ pọ̀ orí bákan àbọ̀ ọjẹ́ bákan wàláì má wàlẹ̀ alimi kò sí n tó lè ní ọmọkùnlẹ̀ má wàlẹ̀ alimi má jẹ́ ń tàn ọ́ ilé alimi òjò lé ọba ìlú yín òdodo lọ́gbọ́n àwọn ọba ìlú yín ọ̀fi wé ọba wa lọ ni wàláì kò jọra wọn. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lẹ rí wọn nínú àwọn tí wọ́n ń tako kákúnlẹ̀ tí ìtako rẹ̀ le tó sì lágbà ó jẹ́ kan bẹ́ẹ̀ wọn àti ìbí ìgbésí ayé rẹ̀ rí kó wọlé sí ọ̀dọ̀ ọba Ìlọrin kó wá dó wọn lélé wọn lérí ìkúnlẹ̀ rẹ̀ pé mẹ́ta òdodo lẹ́gbọ̀n ó ní túmọ̀ tí ń sọ fún yín pé irọ́ ń parọ́ fúnrọ́ èyí wèlé eré ní bú Ṣèkíyù Ṣítù tó gbé fídíò kan wá ń jọ sí tí ń pè ọ bàbá ọba lọ ní Tọ̀gùt tó ní wọ́n ń kúnlẹ̀ fún mo fi ọba tó dá mi mo fi búra tó bá wọlé alímì lónìí tí ò bá kúnlẹ̀ ìmìnà Ọlọ́run ta ní jẹ́ Ṣèkíyù Ṣítù ẹni ó jù lọ ẹni ó ju àwọn tábí lọ ẹ kúnlẹ̀ àní ilé bàbá ọba lọrin ilé alímì kò sí ilé tó jọ ní gbogbo ilẹ̀ Yorùbá sẹ́ẹ̀mà yí kí ọ̀pọ̀lọpọ̀ yín tí wọ́n bá béèrè lọ́wọ́ yín ìpè Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí tó bá dé ọ̀dọ̀ ọba lọrin ṣé yóò kúnlẹ̀ mbẹ́ sẹ́ẹ̀mà pé sì tẹ́ fọ̀ ní pé rárá o kò ní kúnlẹ̀ tóró ta kò kúnlẹ̀ wọn àti ìbí ìgbésí ayé rẹ̀ rí kó má kúnlẹ̀ kì í ṣe pé àwọn kan ni wọ́n di ọ lápá di ọ lẹ́sẹ̀ pé ọkúnlẹ̀ ń túláàsì jàlálíyànú léhun ìwọ́gẹ́ fúnra rẹ̀ ò ní mọ̀gbà tó lọlẹ̀ tàbí àwọn tó bí ọ tó déwájú ọba lọ́ni tó wà dó wọn lé èyí òun làwọn ń sọ fún yín wípé ibi tẹ́ ń tú ẹ̀sìn sí òní kìí ṣe bí ẹ̀sìn ti rí nù ká kúnlẹ̀ fún ni ká fi kí ni ká fi respect ẹni kò túmọ̀ pé yẹn ń jọ́sìn fẹ́ ń tọ̀hún. ọlọ́run sọ nínú al-Qur'an bàdà a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní wa qada rabbuka an la ta'budu illa iyyahu dandan ni ọlọ́run ní mo ti parí ẹ̀ mo ti sílẹ̀ ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi tó tayọ èmi ọlọ́run wa bil walidayni ihsanan dandan ló sì jẹ́ fún yín kẹ́ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin ọ̀rọ̀ sí ọ gbólóhùn sí ọ
ọ gbọ́dọ̀ sọ àwọn òbí rẹ̀ wala tanharhuma ọ sì gbọ́dọ̀ pariwo mọ́ wọn wa qul lahuma qawlan karima wa khafid lahuma janaha dhulli mina rahma ẹ̀yin tí kéwò yìí wa khafid lahuma janaha dhulli mina rahma aligaya fi tawadu ila Al-Qur'an sọ fún ọ ó sì fẹ́ máa fi bí wọ́n ṣe ń ṣe nílùú kan ẹ sì fẹ́ máa fi dájọ́ báwo tí máa ṣe ń lu wáyà yìí lánà àádá wálìgẹ́rì na àádá a ní àládà tiwa àwọn ẹlòmíì náà ní tiwọn lópin ìgbà tí àládà ò bá ti tako ẹ̀sìn kí ni problem kéde kan ohun ètè fún ni mo ti rí fídíò kan táwọn kan gbé wá lánàá fídíò ọmọ eléré pàlàbà yẹlmà yẹn àbí kíni wọ́n ń pè almaleon wọ́n gbé wá lánàá lé TikTok táláwọn bá ṣe kíni wọ́n bá ayé rẹ̀ jẹ́ ń bẹ̀ náà ni wọ́n wá sọ fún pé ìkúnlẹ̀ tí Sayyidina Umaru kúnlẹ̀ fànẹ́bì kí lápè ó ní kìí sàṣepọ̀ fi kí ṣèbó kúnlẹ̀ ń bẹ̀ ni ẹ̀rọ pònú kí lànẹ́bì gbà kúnlẹ̀ rẹ̀ sí àbí ẹ̀rọ pé rí àwọn èèyàn ò pé ni ṣẹ́rọ pọ́pọ́lọ́ àwọn èèyàn kúrú ni ẹ máa wá mú làákàyè àwọn èèyàn ẹ máa wá fọwọ́ yí báyìí àlọ́tọ̀ ni ẹ̀sìn Ọlọ́run ọ̀tọ̀ ni tẹ̀lé Ọlọ́run ọ̀tọ̀ ni ìpọ́n àwọn àgbàlagbà lé pẹ̀lú bí wọ́n bá ti ń pọ́n lé nílùú tiyín bí wọ́n ṣe ń pọ́n àgbàlagbà lé ní àwọn àdúwà lọ́la àrọ̀bíyà ó yàtọ̀ sí bá ṣe ń pọ́n àgbàlagbà lé ní àwọn Amẹ́ríkà ní London nǹkan ní àmọ́ ilẹ̀ Yorùbá ti wáyà yìí ọdún odò eri bú sí mi ọwà sọpọ̀ nǹkan mi lé tọ́ bá wà nú ọmọ kéwù mi tọ́ ń kí mi bẹ́ẹ̀ eléri bú ọmọ kéwù ni ọ àtiwọ́ náà ìwé eléri bú ọwọ́ ara rẹ tó yẹ bọ́ọ̀ tí ń kí àwọn àfáà rẹ kọ́ dùn wọn lé sí wọn ni eléri bú ọmọ kéwù ni ọ ìgbà tí màmú Ògbómọ̀ṣọ́ tó dé ilé bàbá ọba lọ nísìn kò kúnlẹ̀ mẹ́ta rẹ̀ kó kú yìí sẹ́ẹ̀bẹ̀ tó pé wọ́n bí ire kó mọ́ pé ní alọ́ba lọ́rin kìí ṣe irú ọba tẹ́yìn ní lù yín òdodo lẹ́gbọ̀n ọba tẹ́tùn wọ bàtà wọnú bẹ́drúmù ẹ̀ kìí sọba lọ́rin má fọba lọ́rin wú ọba lù yín ọba tó já sí pé kò sí ní tó pilẹ̀ rẹ̀ ìmọ̀ ni ẹ̀sìn ni kò wá sí nǹkan míì ń bẹ títí dòní tó tayọ ọmọ àtẹ̀sìn ọwọ́ àfi wí ọba tí yín tó yẹ pé gbogbo tí ń jẹ́ àgbàlá yín nǹkan kan àwọn òòsàn kankan ni wọ́n kó síbẹ̀ ọwọ́ àfi wọ́n wéra wọn ẹjẹ́ ọlọ́lẹ̀ kó mbẹ èyí táwa ń sọ fún yín tá à ń di oyè yín ìntẹ́ ń pè lẹ́sìn yẹn kọ́ lẹ́sìn ìntẹ́ ń pè lẹ́sìn lẹ́yìn sálàfí òun kọ́ lẹ́sìn skàmá wà lọ́pọ̀lọpọ̀ yín ṣebí ara yín náà ní sọ pé fọ́tò dá ẹni ó bá ya fọ́tò Ọlọ́run láàánà rẹ̀ kọ́dẹ̀ ni ó bá tún yà Ọlọ́run láàánà rẹ̀ níjó ya fọ́tò nǹkan mí ní padà ń wí kí ló tẹ́ mọ̀ táyé kí ló dé tẹ́ mọ̀ táyé ẹ ti níwà àṣà lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ níwà ìlójútì lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ wá ń sásá bẹ́ẹ̀ tí èso òun nínú ẹ̀sìn kálukú lọ lè bẹ̀rù Ọlọ́run bí mo ti fẹ́ sọ ọmọ lọ́sàn yìí nù pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹni ó dítọ̀ ọ́ dínà ẹ̀rí pé mo sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹni tó fà tó fi dàbí pé ó mà tójọ́ mẹ́ta tá a ti rí mọ́ Valuti kò tayọ páwọn ará bí náà wọ́n fún mi ń sinmi. bàbá Mudiru alhamdulillahi rabbil alamin Ọlọ́run ò dá bàbá lákẹ́ ayé sì ń gba ti bàbá sí ni ayé ń gbádùn ọ̀rọ̀ wọn sí ni bàbá ò dákẹ́ o àwọn à ń retí pé gbogbo sẹ́yìn pé gbogbo tí bàbá bá sọ náà lẹ́ máa ń sọlé àríkẹ́ sọlé látijọ́ yìí ní tó fi dàbí ìgbà tí máa ń Valuti sinmi nù wallahi mo fọba tó dá mi mo fi búra ń bẹ́ńlẹ̀ dígbí ni o òdodo lẹ́gbọ́n wà á nà lá àzálù àkẹ́ráwù ìyẹ́ ìbò jójójúmọ́ ayé lèmi sì fi ń katira ní fi ń katira
ẹ̀yin tó jáde ẹ sọ lérí ọ̀rọ̀ bàbá ẹ mọ̀ yí pé máa ń fàlú tí ò lọ bì kan ń bẹ láàyè ibi tó wà mo tiẹ̀ ní béèrè kan láti yọ ẹ dákun ọmọ tí wọ́n ń pè ní Salimanu èmi tiẹ̀ ti gbúrò rẹ̀ pé ẹ dákun tá ń bá wa rí Salimanu Al-Adabi ẹ dákun tá ń bá wa rí torí agbó àwọn nǹkan kan bákan ṣẹlẹ̀ kan mọ́ra wọn jọra wọn agbó sotiye àtìgbà tí wàá gbọ́ ńlá tiẹ̀ tí wàá gbúrò rẹ̀ mọ́ rárá má jẹ́ tán mo fọba tó dá mi mo fi búra mo fi Al-Qur'anil Azim mo fi sẹ́rí sọrí ayò àyè tí Maulana Mudiru Markazi jókòó sí wọn tí ọba ti wà nínú ẹni tóun náà ń takò àyè ohun tí ń fèrí sọ wallahi ó sì rí ibùgbé yìí náà ni subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin ẹ bá wa tún fídíò yẹn play ká wo ẹ náà kẹ́ bá wọ́pọ̀ ẹ̀ àfáwà Abdulhafiz àwọn náà ni bá tún fídíò play àfáwà Abdulhafiz Adébísí ó ní fídíò náà ni ọ̀rọ̀ òní ni ọ̀rọ̀ òní olónìí mufti wa lẹ̀ ń wò ní Ìlọrin ẹ wo ẹni tí ń bọ̀ lẹ́yìn pẹ̀lú àlìkémbà àti láwàní o ìmáàmù Ògbómọ̀ṣọ́nù sẹ́yìn pé kè kúnlẹ̀ báyìí ẹni tá èò Dr. Murtado wọn ní àjọ bá wọ̀ kò kúnlẹ̀ kọ́lá kò tẹ̀ fún Dr. Murtado aha ó ti wá wọ́n ti ń wọnú pálásì ọba lọ níbọ̀ báyìí wọ́n bí ìgbésí ayé rẹ̀ rí ẹ báyìí mufti ló kọ́wé kúnlẹ̀ yìí ìmáàmù kúnlẹ̀ àbí òkúnlẹ̀ ó di méjì o ẹ máa ká o ó di méjì o ẹ máa ká o ó di mẹ́ta dandan ni kí mẹ́tẹ̀ẹ̀ta ò ní pé dandan ni níwájú tani àti tani ṣe gbọ́ bá wọn. àní ọba wa nílọrin má fi wọ ọba ìlú yín ó jọra wọn lọ.